mo ti ń lò kò tiẹ̀ ṣiṣẹ́. Ìwọ tó ti ń di ẹ̀mí tó máa sọ pé bàbá mo ń lo àwọn nǹkan kan kò ṣiṣẹ́, mo ń lo gbá kò ṣiṣẹ́. Ìwọ ló ní eléyìí. Ìwọ ló ní eléyìí. Mo ti ń lò kò ṣiṣẹ́ òsì náà ọ̀rọ̀ ẹ̀. Wá lọ wá ewé efinrin, ewu orí efinrin, ewu orí efinrin. Ìyẹn èso tó máa ń wù lórí ewé efinrin yẹn. Ó máa fọwọ́ wọ, ó máa wọ sínú apẹ tó fẹ́ fi jóògùn. Ó máa mú odidi ataare, ó máa bó gbogbo ìdọ̀tí àkó lára ẹ̀. Ọmọ tó wà nínú ataare yẹn wàá yín sínú ewé èso yẹn, èso orí efinrin yẹn. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, wàá wá jó. Tó o bá ti jó tán, kí ló máa fi ṣe? Wàá wá fi sígbẹ́rẹ́ sọ̀nà ọwọ́ ẹ̀. Oògùn tó o bá ti fọwọ́ ẹ̀ bà, dandan ni kó jẹ́. Gbogbo ohun tó bá ti fọwọ́ ẹ̀ bà báyìí, dandan ni kó jẹ́. Nítorí pé a kì í sọ pé kí oògùn jẹ́ lájẹ̀jú lára èèyàn, nítorí tó bá ṣàṣìyẹ kó má bàa lè hàn ẹ́. Ṣùgbọ́n tó bá dán ilé wò, àkújí ni tẹfinrin, àkújí ń tataare. Gbogbo oògùn tí bá ti fọwọ́ mi bà, dandan ni kó jẹ́. Tó o bá ti ṣe, tó o lè máa ṣòwò oògùn tí mò ń sọ yìí. Tó o bá dán ewu orí efinrin yìí àti ọmọ ataare tá a yín gbogbo ọmọ inú ẹ̀ sínú ẹ̀ tá a jó, gbàgbé pé oògùn ò jẹ́ lára ẹ̀. Oògùn máa jẹ́ lára ẹ̀. Tó o bá wá lè ṣe fúnra ẹ̀ tó wá fẹ́ pè mí, o lè pè mí sórí nọ́mbà yìí tó ń rìn lójú amóhùnmáwòrán yìí. 081 30 610 395. Ṣùgbọ́n tó bá fẹ́ mẹ́sẹ̀gì mi WhatsApp, o lè mẹ́sẹ̀gì mi sórí 081 28 02 48 44. Èmi ọmọ yín náà ni, orúkọ mi ò yí padà. Ifá Adọ́là Ọlámilékan Ajagungbadé. Àdúrà tèmi àti ẹ ló jọ máa gbà.